dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùwòran wa. Ẹ ṣeun àsìkòjọ́ méjì ìjọ́ mẹ́ta. Ó tójọ́ díẹ̀, ó ṣe díẹ̀ tá ti fi fọ́nrán léde lórí ìkànnì yìí. Ìdí náà ni pé kó lè dáná là ń bá káàkiri. Ẹ ṣeun fún àdúrótì yín. A dúpẹ́ lọ́wọ́ yín fún bí ẹ ṣe ń bá wa subscribe, ẹ ṣe ń bá wa like channel wa àti bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa. Ẹ ṣeun púpọ̀. Aláìfọ̀rọ̀wágùn léèdì mo fẹ́ tẹ̀síwájú lórí ibi tá a bá iṣẹ́ dé. Léèdì mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bí a náà ṣe lè máa develop firmwares tá a máa kọ kóòdù fún PIC, tá a kọ kóòdù fún Arduino wa tí Arduino adé máa ṣe nǹkan tá a ní kó ṣe. Ǹjẹ́ ó yé wa? So eléyìí ni bí software part ẹ̀. Lẹ́yìn a máa lọ sórí hardware part. Tẹ́ ẹ bá gbàgbé mo ti kọ́ bá ṣe ń lo Pro Tools, kọ́ bá ṣe ń lo Arduino, mo kọ́ bá ṣe ń lo platform IO pẹ̀lú VS Code láti lè fi kọ code fún Arduino wa. Pro Tools bá ṣe lè fi simulate ká fi wo bó ṣe máa rí, ǹjẹ́ yóò ṣiṣẹ́ lójú àbí kò ní ṣiṣẹ́ lójú ayé, àti Arduino bá ṣe lè fi kọ Arduino boards. Ìdí tá a fi ń lo Arduino ni pé eléyìí ó rọrùn gan, ó mú kí iṣẹ́ rọrùn fún wa ju àwọn mìíràn lọ because nítorí pé bí wọ́n ṣe ṣe ni pé wọ́n mú kó mú kí àti máa ṣe bẹ̀rẹ̀ system kó rọrùn fún ẹni tó bá ṣe fẹ́ bẹ̀rẹ̀. Nítorí náà la ṣe máa lo eléyìí. So láì fọ̀rọ̀wágùn, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Àtẹ́bá ojú àwòrán yín, mo ti ṣe fọ́nrán kan lórí Arduino IDE rí. Mi ní máa tún yẹn sọ ṣùgbọ́n mo mọ̀ pé a ti máa ṣèrántí gbogbo iṣẹ́ tí àwọn eléyìí ń ṣe. Iṣẹ́ tí gbogbo eléyìí ń ṣe a ṣe máa rántí. So láì fọ̀rọ̀wágùn lénìí, nǹkan tá a fẹ́ ṣe ni pé a fẹ́ blink LED. Kí dẹ̀ ní tá a máa ná blink LED? Kí ni ìtumọ̀ ni pé ẹ fẹ́ kí LED jẹ́ lédè òyìnbó wọ́n pè ní light emitting diode. Kí ni light? Ìmọ́lẹ̀. Emitting, kí nǹkan tàn. Diode. Now tá a bá kákó wo ẹ̀pọ̀ ká sọ ní èdè Yorùbá, a lè sọ pé LED ni nǹkan kan tó máa ń tan iná. Kò jù bẹ́ẹ̀ lọ. Light emitting, nǹkan kan tó máa ń tan, tó máa ń jẹ́ kí iná tàn. Tẹ̀ máa rí mo ti ṣe fọ́nrán lórí LED rí. Ẹ lọ wo àwọn fọ́nrán tá a ṣe sẹ́yìn. Ẹ máa rí oríṣiríṣi LED lání. Lórí ìkànnì yìí a máa lo eléyìí náà ń pè ní LED. LED leléyìí. Tí ẹni kó kàn lè fi tan oríṣiríṣi ni. Àwọn tẹ́ ń wò lójú wòran yín bíbí náà, LED làwọn náà. Gbogbo àwọn eléyìí tó dúró sí ojú wòran yín yìí, eléyìí, àwọn eléyìí, LED làwọn náà. Àwọn SMD LED ni. Àwọn náà máa ń taná. Iṣẹ́ LED ni kó ti taná. So ní báyìí mo wá fẹ́ kọ first program wa kí LED wa lè blink. A máa kọ́kọ́ lo LED tó wà lórí bọ́ọ̀dù wa, ìyẹn ni pin 13. A dẹ̀ máa lo eléyìí, external one yìí, a tún máa blink náà. Ẹ ká bẹ̀rẹ̀, ẹ máa bá mi ká lọ. Lálákọ̀ọ́kọ́ náà, ẹ lè kọ kóòdù yín fúnra yín. Tẹ́ bá wo bí void setup void loop. Tán bá ní eléyìí tó jẹ́ void setup yìí, ibẹ̀ lẹ́yìn tí máa setup. Tán bá ní èèyàn setup kẹ́tùmẹ̀ ni pé ẹ̀ ń pèsè like preparation, ẹ̀ ń pèsè àwọn kan jọ. Ok, mo fẹ́ lo eléyìí, mo fẹ́ lo eléyìí, mo fẹ́ lo eléyìí. Ibi tí setup máa wà ní ibẹ̀ lẹ́ tí máa pèsè gbogbo wọn. Mo fẹ́ kó ṣe iṣẹ́ lélẹ̀. Nǹkan tó wá jẹ́ ìrọ̀rùn nínú bí ni pé tó bá wà ní setup, ìtumọ̀ ni pé ẹ̀ẹ̀kan péré ló máa lè ṣiṣẹ́. Kì í ṣe pé a máa ṣiṣẹ́ lọ títí láé. Ṣùgbọ́n eléyìí tó bá ti wọnú loop yìí, void loop kejì yìí, ẹ máa rí méjèèjì lẹ́ máa kọ́. Tẹ́ bá kọ́ sí Arduino, tẹ́ bá wá sí file new, tẹ́ bá kọ́ wá síbi file new sketch or control N, nǹkan tó máa gbé wá fún yín lélẹ̀. So nínú setup ẹ lẹ́ máa kó gbogbo tẹ́ bá kó sí. Tó bá jẹ́ loop yẹn, túmọ̀ ni pé gbogbo nǹkan tẹ́ bá kó sínú loop. Kí ni ìtumọ̀ loop? Kò dúró, ó ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. Tó bá ti parí ẹ̀, a tún lọ bẹ̀rẹ̀ níbi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Tó bá ti parí ẹ̀, a lọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Tó bá ti parí ẹ̀, a lọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ayé wà ní wọ loop o. So tí nǹkan bá ti wọ loop bẹ́ẹ̀, túmọ̀ ni pé kò ní òpin. Tó bá ti dé òpin ẹ̀, a tún lọ bẹ̀rẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ again. Kò ní lè tẹ̀síwájú. Gbogbo nǹkan tá a lè kó sínú loop, ibi tó ti máa dúró ni a máa ṣe lọ ṣá. Àfi tẹ́ bá tó sọ fún mi pé kó dúró, kò tẹ́ lè dúró gan. Tẹ́ bá fẹ́ kó dúró, ó máa jẹ́ pé ẹ máa fún ní delay. Ìyàtọ̀ tó wà láàrin setup àti but setup ẹ̀ẹ̀kan péré ló máa ṣiṣẹ́. Gbogbo nǹkan tá a kó sínú setup ẹ̀ẹ̀kan péré yẹn ló máa ṣiṣẹ́. Àwa bọ́ sínú loop yẹn a máa continue. So inú setup yẹn máa kó wọn tẹ́lẹ̀ sí. Ok, bí àpẹẹrẹ bá a fẹ́ lo LED. A gbọ́dọ̀ lè sọ fún pé ok, mo fẹ́ lo LED. Ẹ máa sọ fún kó lè mọ̀ sílẹ̀. Kí dẹ̀ ni LED mi? Output ni. Tí máa fẹ́ lo button, máa sọ fún pé ok, mo fẹ́ lo button. Kí dẹ̀ ni button mi? Input ni. Ibẹ̀ lẹ́ tí máa set gbogbo ẹ̀ up.
tẹ́ bá tún wá dénú loop ẹ máa sọ okay mo fẹ́ kó tán LED nígbà tí nǹkan bọ́lẹ̀ bá ti ṣẹlẹ̀. Ní gbogbo ìgbà tí nǹkan yẹn bá ti ṣẹlẹ̀ inú loop yẹn á máa ṣe lọ ni. Nǹkan tó lè mú kó má ṣe ni pé tí kò bá ti satisfy condition, tí kinní ò bá ti ṣẹlẹ̀ kò ní ṣiṣẹ́, but tó bá ti lè ṣẹlẹ̀ loop máa pick up á máa ṣiṣẹ́ lọ. No, láì fa ọ̀rọ̀ wa gbẹ jẹ́ kí n dípò ká máa kọ kóòdì màá kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú example tí wọ́n fún wa. Nǹkan tó wá rọrùn nípa Arduino ni pé wọ́n ti fi oríṣiríṣi example síbẹ̀ fún wa láti lè lò. Olómú kó rọrùn fún beginner tó bá ṣẹ̀ bẹ̀rẹ̀. Ǹjẹ́ ó yé wa? Ẹ̀yin ẹ wo irú eléyìí báyìí. Tí máa fẹ́ ṣe blinking of LED máa wá sí basic. Òrèlè analog grid serial bare minimum blink yìí mo fẹ́ lò, ẹ click lórí ẹ̀. Ẹ máa rí pé àpẹẹrẹ tí wọ́n ti ṣe síbẹ̀ á gbé jáde fún wa. Nǹkan tó mú Arduino rọrùn nìyẹn. Tẹ́ bá ní ẹ fẹ́ integrate sensor, ẹ fẹ́ integrate tẹ́lẹ̀, ẹ fẹ́ integrate tán, nǹkan tẹ́ máa ṣe ni pé ẹ máa nílò láti ẹ máa nílò láti download library sensor tẹ́ fẹ́ lò. Tẹ́ bá ti lọ wo inú example ẹ máa rí bí wọ́n ṣe kọ, ẹnìkan ti kọ gbogbo àwọn nǹkan tẹ́ ẹ nílò, ẹnìyẹn ti kọ síbẹ̀ tẹ́lẹ̀, tí kẹ̀kẹ́ pè fún ọ̀la ń pè ní functions, ẹ kàn pè fún function tẹ́ fẹ́ lò, ó dẹ̀ tán. Kẹ́ máa gbádùn ilé ìranu ṣúgà lókù. Ẹ já wo eléyìí báyìí. So ẹ̀yin wo eléyìí báyìí, blink lélẹ́yìí. Tẹ́ bá dẹ̀ wo ẹ jẹ́ kí n pa ogun tó wà lókè yìí rẹ́ ká bá lè rí gbogbo ẹ̀ dáadáa. Tẹ́ bá gbàgbé void setup void loop wa ó máa ń wà ńbẹ̀ steady. Ìyẹn máa ń wà ńbẹ̀, méjèèjì ṣe kókó. Ẹ máa rí void setup void loop. Tẹ́ bá wo bí dáadáa mo sọ fún wa pé ibi láti máa setup gbogbo nǹkan tá a fẹ́ lò ibẹ̀ láti máa sọ fún pé okay input mo fẹ́ lo input, mo fẹ́ lo output, mo fẹ́ lo sensor mo fẹ́ lo tán. Ibẹ̀ ló ti máa kọ́ mọ̀. Tó bá tún wá débẹ̀ tó wá dénú loop yẹn wo nǹkan tó kọ sínú loop yẹn kọ digital right LED low. Ìtumọ̀ ẹni pé gbogbo ìgbà tó bá ti lè rí eléyìí pé output ni ẹ ti sọ fún pé output ni mo fẹ́ sọ pin yẹn dà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ti ṣàlàyé gbogbo àwọn kíni fún wa nígbà tá a bẹ̀rẹ̀. Oríṣiríṣi bọ́ọ̀dù ta ní ìtumọ̀ input and output, ìtumọ̀ analog àti ìtumọ̀ digital. So níbi digital ni pé 1 and 0 digital kó high or kó low. Ẹ̀yin wo eléyìí báyìí wọ́n sọ pé pin mode, iṣẹ́ pin mode ni pé mo sọ fún wa pé function ni function pin mode. Mo sọ fún wa pé gbogbo nǹkan tó wà nípa Arduino ni pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo nǹkan tẹ́ ẹ nílò àti máa ṣẹ̀ máa kọ function. Irú PIC Atmega 328 tá ń lò yìí tẹ́ bá lọ wo data sheet ẹ̀, ó ní nǹkan tá ń pè ní data sheet. Ní data sheet ẹ̀ ni wọ́n ti kọ gbogbo bí ẹ ṣe lè tẹ́ bá ti lè kọ́ fún eléyìí ọ̀kan báyìí ló máa ṣe. Àwọn kan ti wá jókòó wọ́n ti kọ gbogbo functions tẹ́ ẹ nílò fún yín tí kàn wé kẹ̀kẹ́ pè fún. Nígbà ìgbà tẹ́ bá ti pè fún pin mode nínú setup Arduino yìí máa mọ̀ pé function pin mode tẹ́ pè yìí o ẹ fẹ́ sọ fún pé okay digital pins gbogbo 13 digital pins ta ní yìí o nínú ẹ̀ mo fẹ́ kí LED built-in yẹn dẹ̀ ní 13 LED built-in yẹn lélẹ̀ LED yẹn lélẹ̀ tó bá wá òní built-in òní L yìí. Ìtumọ̀ ẹni pé pin 13 yẹn tó jẹ́ LED built-in o mo fẹ́ sọ di output, mo fẹ́ kó tamale nìkan output ó máa tàn jáde ni ó máa jáde síta. So tẹ́ bá tó wá sọ fún bẹ́ẹ̀ yẹn Arduino ti máa understand á fi pamọ́. So ojú ẹsẹ̀ tó bá ti lè set pin yẹn sí output á wá lọ sí loop á lọ wọ́kè kí ni function tẹ́ ní kó máa tún ṣe. Tẹ́ bá tó wá síbi digital right yìí function kan tún ní ṣe rí function digital right ẹnìkan ti kọ function yẹn fún yín already ẹnìkan ti kọ síbẹ̀ tẹ́lẹ̀. So digital right yìí ìtumọ̀ ni pé LED built-in tí mo pè fún lókè yìí mo fẹ́ kó tàn lálákọ̀ọ́kọ́ tó bá tún wáyá tó bá tó bí ìṣẹ́jú kan that's 1000 milliseconds kó chukwu kó tún ṣe 1000 milliseconds kó kú fún wa kó tún tàn again loop yà máa iṣẹ́ lọ steady. So ẹ jẹ́ kí wọ́n connect bọ́ọ̀dù mi máa system. Yẹ́rí báyìí. So lélẹ̀ báyìí. Ẹ má bínú. Ẹ jẹ́ n set camera mi sójú ẹ̀ dáadáa ká bá lè rí. Ǹjẹ́ a ti rí bí ẹ máa rí pé ó ti tan àwọn iná kan. So tí máa fẹ́ wá run code sórí ẹ̀ máa tẹ ẹ ti rí oríṣiríṣi àwọn ilé ní Bluetooth tí mo fi ń run mo lè fi Bluetooth send code ṣùgbọ́n Arduino Uno mo fẹ́ lò through serial port. So tí máa ti tẹ ilé bẹ́ẹ̀ yẹn COM3 ló wá ṣe rí Arduino Uno COM3 tẹ bá wò sàlẹ̀ ń bì ó ti connect
ṣe rí bẹ́ẹ̀ Arduino Uno on COM 3 that's communication 3 ìyẹn ni lójú serial port tó ń lò 3 so now tí máa wá upload code sórí ẹ̀ kí n upload code sórí ẹ̀ já dúró kó fi upload ẹ̀. ṣe rí báyìí ó ti upload ẹ̀ tán ẹ jẹ́ ká wá wo nǹkan tó ń ṣe ṣe rí báyìí ṣe rí pé ó ń kó ń tàn ẹ̀yẹn wo LED ṣe rí pé ó ń kó ń tàn ni ìtumọ̀ ẹ̀ ni pé mo sọ fún pé pin 13 so ẹ jẹ́ ká investigate pin 13 yẹn báyìí pin 13 lélẹ̀ ń bí ground náà dẹ̀ rẹ̀ mi nǹkan tí mo ṣe yìí ó yẹ kẹ́ fi resistor ṣùgbọ́n torí pé fún training mode ṣe rí báyìí ǹjẹ́ rí bí ṣe rí bó ṣe ń ṣiṣẹ́ ṣe rí pé ó ti ń tàn ó kú pin 13 yẹn ló ń tàn tó ń kú yìí ẹ kí n gbélé sí ibi tó wà ká lè rí dáṣẹ́ rí ṣe ti rí bẹ́ẹ̀ so gbogbo pins tẹ́ bá fẹ́ lò ẹ ti máa kọ pin mode number of pins now instead of kí n máa lo LED built-in mo tún fẹ́ ṣe nǹkan mi báyìí ẹ jẹ́ kí n kọ 13 síbí pin 13 má bínú ẹ jẹ́ kí n kọ 13 síbí kí n kọ 13 náà síbí ẹ kí n kọ 13 náà síbí ẹ kí n wá upload ẹ ká má lo built-in ká lo pin 13 tá a fi LED sí ẹ ká bó lè máa ṣe. ó ń compile lọ́wọ́ ó ti dà bẹ́ẹ̀ ó yá ok ṣe rí báyìí ó sì ń ṣiṣẹ́ lọ ìdí tó fi ń ṣe ni pé pin 13 tí mo kọ́ fún kò jù bẹ́ẹ̀ lọ wọ́n ṣe ń blink LED yẹn nínú fọ́nrán tó bọ̀ lágbára la máa lo bá ṣe lè fi bọ́tìn máa fi tàn àti bá ṣe lè lo àwọn other pins ṣùgbọ́n bí Arduino ṣe ṣiṣẹ́ lélẹ̀ setup yín lẹ ti máa kọ́ fún nǹkan tẹ́ fẹ́ ṣe loop ó ṣiṣẹ́ lọ ni ó dìgbà tẹ́ bá tó pa ọ tẹ́ bá tó yọ ló tó máa kúrò ní loop ẹ̀ ìjó yé wa bí má ṣe gbàgbé láti subscribe sí channel wa ẹ jọ̀ọ́ ẹ bá wa like àwọn fọ́nrán wa ẹ dẹ̀ máa fún wa ní comment ẹ ṣeun púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gidi gan-an ni.